ọ̀nà èdè wo ló ń sọ fún mi lórí sẹ́ẹ̀tì lẹ́ẹ̀kan. èdè tá a máa ń sọ lẹ́kọ̀ọ́ nìyẹn kí ló máa ń ṣẹlẹ̀. èdè tẹ́ máa ń sọ lẹ́kọ̀ọ́. orí èdè wo lẹ máa ń sọ lẹ́kọ̀ọ́. òun náà ni mo máa ń sọ fún ẹ yẹn. mo máa ń èkó oṣù kan. orí mi bà mí. kí ló máa ń ṣe ẹ́. kí ló máa ń ṣe mí. ìyá Lamido. èyí Lamido. èmi rẹ ni. ó ga fún ọ ó lọ Èkó. ó lè dúró bá Síkírá tọ́jú ọmọ fóṣù mẹ́ta. kí n wá fi ọ́ lẹ̀ kí n bá Síkírá máa tọ́jú ọmọ kí n wá fi ọ́ lẹ̀ kí ló máa ń ṣẹlẹ̀ nígbà tí mo bá wà fi ọ́ lẹ̀. bàbá máa ń ṣé tí oṣù kan tó ti fi mí lẹ̀ níbẹ̀ ó ti ní ọ lára. ó ní mí lára o ó ní mí lára kó máa ń dòyìn káàkiri kí n wá jókòó sẹ́kọ̀ọ́. ṣé orí ọlọ́mọdé apatẹ́sán kò pa ọ́. àbó dòyìn. èmi bọ́bìnrin sùn wọ́n sọ bẹ́ẹ̀ mọ́ kẹ́yìn ni. ọ̀rẹ́ mi abẹ́rẹ́ tutù. gbogbo abẹ́rẹ́ ló ti tù. gbogbo abẹ́rẹ́ ló ti tù. èmi. ó yá jẹ́mi lé jẹ́mi. kí mi já ọ. ó ti dóníyàn. jẹ́mi. kí mi já ọ. jẹ́mi mẹ́lọ̀ mọ́. ó lọ mọ́. jẹ́mi. ó lọ mọ́. mẹ́lọ̀ mọ́. ó lọ mọ́ kẹ́. bí kò jẹ́mi. ìyàwó ní sùúrù jáde. ní sùúrù. kí mi já ọ. abẹ́rẹ́ ti tù. abẹ́rẹ́ mi ti tù. bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. abẹ́rẹ́ mi ti tù. ọtí bíbá lóbìnrin ìfẹ́. èmi. mo ti gbọ́ mo máa lo ète obìnrin ìwọ náà múra kó kúrò nílé o kó lọ wá fi bí farapamọ́ sí tọkọ tèmi bá ti kúrò nílé ó máa ní wá bá mi.
lọ ti yá nìyẹn ó dáa ẹ má pẹ́ o báyìí tí ń bọ̀ kẹ́ ẹ pè mí kẹ́ kí n mọ̀ sùmálẹ̀ ráyè pípé oúnjẹ yín sílẹ̀ ṣé ń pẹ́ ẹ̀ láìkí láti jẹ oúnjẹ tútù sùmálẹ̀ máa fi yẹn tètè lọ máa ṣe. all right okay ó ṣe dẹ ẹ bá ara nǹkan bọ̀ okay. Oh no. Mr. Dad. Ẹ káàárọ̀, ẹ fojú wọn. Àkúṣe àná. Ẹ lọ sí jáde nìyẹn. Mú lọ sí kíṣẹ́ náà. All right. Ẹ má pẹ́ lálẹ́ o. Okay o. Ọwọ́ yá. Ó ti wà lára ẹ̀ náà. Ó ṣáà ń kéde pé àwọn obìnrin látẹ̀kọ̀ pé àwọn òjèté lọ. Ṣé o mọ̀ pé ètè jọgbọ́n lọ ni? Bẹ́ẹ̀ ni tí obìnrin bá lu ètè fọ́kùnrin àbí tó lò fún bó ní ti Nàìjíríà ṣe wà yìí bóbìnrin bá lu ètè fún wọn láàrin ìṣẹ́jú 5 tó bá ní pé Nàìjíríà yẹn máa dàwó ó máa dàwó ni. Bẹ́ẹ̀ ni. Omi ni ẹ. Dán gidi. Ó wá sọ fún mi pé ẹbí kí o tiẹ̀ lè dúró mi lè wait láti pé kí n rí ẹ. Mo sórí ara mi jọ ti ń gbọ̀n. Abẹ́rẹ́ pé nǹkan mi ti ṣẹlẹ̀ sí mi pé kí bàbá ṣá máa lọ. Ó máa lọ kóráyè wọlé wá kó wá ṣojúṣe ẹ̀ látẹ̀kan. Wọ́n kò ti sún mi. Èmi ò lè blame Ọlọ́run. Mo máa ń gbádùn ẹ̀. Àdúrà mi ni pé kí máa ti jáde. Because mo ti dọ́gbọ́n tan ilé ètò pera ìyàwó mi. Mo ti tàn jáde tó ti bá tiẹ̀ lọ. Ó máa ń fún mi ní problem. O mọ problem tó máa fún mi. Bí pé ká tiẹ̀ wọlé báyìí. Màìdíá o, ó yá jẹ́ ká súnmọ́ra o. Ó kó máa sọ pé òun ò sí ìpalẹ̀ kí sì mọ́ o. Òun ò tí ì kíní kan. Ara mi àdẹ̀ ti wà lọ́nà. Màá ti máa múra wípé lé ní iṣẹ́. Mo gbọ́dọ̀ bọ́ ọmọ yìí fà. Níbo ti máa dorí bẹ́ẹ̀ báyìí. A ní mi ò fẹ́ jọ ẹ̀kan ló bá dà. Ẹ̀ẹ̀kan bò ó. Láì ṣe pé half salary lòun là ń san. Jọ̀ọ́ fún mi ní bí mo ṣe fẹ́ kó o bá ń ṣe dáadáa. Ní máa tẹ̀síwá gorí ẹ̀. A ní tó. Ìrònú àti wá mú mi. Sórí ijọ́ tí màá tẹ́jọ́ ríra yẹn. Ìfà bí ìgbà náà bá fún mi ní físà ni. Ìyàwó mi yẹn ò méré sí i bá tiẹ̀ ti wà lórí ẹ̀ báyìí bá ti rántí ẹ̀ bí ìgbà tí kìíní ọ̀gẹ̀dẹ̀ bá wálẹ̀ ní ṣe dáadáa. Adéwálé díẹ̀ náà tó ní nǹkan. Ó ṣe rí lọ́dọ̀ tiẹ̀ ó ṣe rí lọ́dọ̀ ti tèmi náà. Ṣé o rọ́kọ mi náà? Ọlọ́run ṣé ká sọ pé Ọlọ́run mọ̀ ọ́ pín ni? Because tó bá rí ọkọ mi náà tá a bá wà lórí bẹ́ẹ̀dì báyìí wo kò mọ kankan ṣe. Bó ṣe wà yẹn. Oṣù fẹ́tẹ̀. Ó lè jáyà àti o. Kí ni àjọ máa dì bí àlùbásà kó ṣàkóhàn bí ti dá ni wú. Torí pé ṣé orí ọkọ mi Kọ́ládé tó ń wò yẹn àṣìyàn gbà àṣìgbé ọmọ world òun ló ń jẹ́ bẹ́ẹ̀ because tó bá ń bẹ́yàn ṣeré báyìí kò mọ̀ ọ́ ṣe pé kọ́kùnrin kí obìnrin kó forí ẹ̀ gbági kó forí ẹ̀ gbọ́pẹ̀ kó forí ẹ̀ gbárin ọkọ mi ò lè ṣe o bẹ́ẹ̀ tí wọ́n bá mú mi tó bá mú mi tó bá ká mi tán. Bínú ń bí mi tẹ́lẹ̀ máa rẹ́rìn-ín báyọ̀ mi ò kún tẹ́lẹ̀ ayọ̀ mi máa ń kú tìmátì. Ọlọ́run ló fi rán mi. Tó bá mú mi báyìí tó bá mú mi tó bá kọ́kọ́ ká mi sókè bí ẹja. Ọlọ́run ló fi rán mi. Mi ò níṣẹ́ mi. Mi ò níṣẹ́ mi. Tí n bá débi iṣẹ́ mo máa ṣe normal. Torí ibẹ̀ náà mo ti ń rówó tí mo fi máa jẹ. Tí n bá dórí bed mo máa ṣe bí wàá pé kò ní iná fún mi mọ́. Ọlọ́run ló fi rán mi. Ọlọ́run ló
tí n bá kí ìyàwó mi báyìí ó máa ké á ló ti rẹ̀ òun ò lágbára ẹ̀ pé ìwọ ò kéré a máa change o kò sọ gbà máa change Ọlọ́run máa fún wa lọ sí. àwọn èmi náà pé ká change o because mi lè máa jí kíní ìjẹmọ́ ó wù mí kí n máa jẹ láàárọ̀ kí n máa jẹ lọ́sàn-án kí n máa jẹ lálẹ́ tó bá tún dòru kí n sọ pé kò sí ìgbà tí mo fẹ́ sọ pé mo fẹ́ ṣe tó ní dá mi lóhùn bẹ́ẹ̀ ṣọ́rọ́kọ mi tọkọ mi tó bá kì mí báyìí tó bá bẹ̀rẹ̀ starting lónìí kò ní finishing ṣe kán sùn lọ ní. àfi bíi Panadol extra. lẹ́ni mo gbéjà wá fún ẹni. ṣó bá rí mi kan mo máa gbé dáwọn levels kan tó délé máa ṣeré fún ẹ tí màá lùlù ẹ tí ìlú abẹ́ àyà. àwọn èyí tí mo máa ṣe fún ẹ lẹ́nu gan-an ohun ẹ̀ wọn ní expect. wow yes no. ok sórí láti bíi ijọ́ mẹ́ta ni mo ti súnmọ́ wáìfù mi kan yẹn wàláì lẹ́ni ara mi ti wá gbẹ̀ kan mú kanlẹ̀ dídì gbéjà wá fún ẹ. ṣé lóòótọ́ ṣó bá rí level tèmi kan máa gbé ẹ dé máa sọ ẹ di Mario bíbí ilé mi. yes no. kí ni Mario yẹn o. o ò tí gbọ́ rí o gbọ́ rí kí tó Mario rí. báwo ló ṣe ń dún. pápá bóyá ló máa délé níbí ló máa kú sí. ok oya yíyẹ tá a bá bẹ̀rẹ̀ ṣé mi ò gbé ṣá. wàláì òun àgbádùn ìyàtọ̀ lé Ọlọ́run. kò sí wàhálà òbí náà wà fún ọ. Ọ̀tá la rọ̀nà. Ọ̀tá rẹ ti máa ṣe. Gbọ̀ngàn máa ń ṣe èrè. Ọ̀tá rẹ ti máa ṣe. Gbọ̀ngàn máa ń ṣe èrè. Ó máa ń pa rẹ lórí táìsì. Ó máa ń sáré bọ̀. Bẹ́ẹ̀ sọ́dọ̀ rẹ̀ tí wọ́n lè pè ní. Tí wọ́n lè pè ní. Tí wọ́n lè pè ní. O fẹ́ báyẹn kọ́sọ́mọ̀ mi jẹ́. O fẹ́ báyẹn kọ́sọ́mọ̀ mi jẹ́. Kọ́sọ́mọ̀ rẹ ní ìdá. Ayé kọ́sọ́mọ̀ rẹ ní ẹ ti sí àwọn ọ̀tá ẹ. Ẹ ti sí ọ́. Ẹ ti sí àwọn. Ẹ ti sí àwọn ọ̀tá náà. Bẹ́ẹ̀ sọ kí ìṣòro rẹ̀ kí ìṣòro rẹ̀ kí ìṣòro rẹ̀ kí ìṣòro rẹ̀. Kọ́sọ́mọ̀ rẹ ṣubú lórí mọ́ṣẹ́ àbí kọ́sọ́mọ̀ ṣubú lórí táìsì. Bẹ́ẹ̀ sọ́dọ̀ rẹ̀. Kò dín jálẹ̀. Tiẹ̀ bọ́ rẹ ni. Kí ló máa ń ṣe? Tiẹ̀ bọ́ rẹ ni. Àwọn tó máa ń gbé ẹ̀wọ̀n wá nílé ọmọ ayé pè mọ́. Ọmọ rẹ máa ń pè mọ́. Alábùkù. Orúkú rẹ̀ ló dẹ̀. Bẹ́ẹ̀ni ọ̀tẹ̀ ti máa ń bọ́ sí olóògbé. Ọ̀pọ̀ yòró. Ọ̀pọ̀ Ọ̀pọ̀ yòró òjòwú. Bẹ́ẹ̀ni sọ. Alábùkù. Alábùkù. Akíbayé kó sọ́mọ̀ mi jẹ́. Yọ̀ọ̀ta rẹ̀ bàjẹ́. Kí ló máa ń ṣe ọmọ ìyẹn náà? Alábùkù wọ́n sẹ́. Pa kó fún ọ. You are not getting your message. Ọmọ ayé ní orí pípé. Idiot. Àgbà ọ̀yàrí mi Idiot. lè ó máa ń Òjòwú. 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 Bàbá yẹn wẹ̀rẹ̀ kó kúrò Òjòwú. Òjòwú. Aṣẹ́wó kó bá ṣàṣẹ́wó náà. Ó ní máa wẹ̀ kí fóònù rẹ̀ dún kó wá máa ń sáré ọ̀rọ̀ bọ̀. Ó dàbí bí aṣẹ́wó Chicago. Ó rí bọ̀bọ̀. Olóòórùn ọrùn rẹ̀ yínyìn. Asẹ́tì kó sí ọ lójú. Kí ló máa ń ṣẹlẹ̀ gangan? Bàbá Lámídì yóò máa ń ní mi lára lójoojúmọ́. Ẹ máa ń jẹ́ kí mi gbádùn. Kí ló wà nínú kí mi bá mú fóònù kí máa ń bá rìsíìfù? Orí burúkú ló máa ń bá àwọn tó pè ọ́ yẹn. Ẹni tó pè obìnrin tó pè ọ́ lónìí orí burúkú ló máa ń bá. Ó yẹ máa ń jèrè. Obìnrin yẹn kò máa ń jèrè. Ewé àtàkà kan pọ́n. Ẹ máa ń jèrè sọ̀kùnrin náà gbé lọ. Ní nǹkan tí mo máa fi gbogbo àwọn obìnrin olórí burúkú olùsí tó máa ń gbé ọ yẹn. Ní nǹkan tí mo máa ń fi wọ́n ṣe. Ní nǹkan tí mo máa ń fi wọ́n ṣe tó máa ń sọ pé wọ́n ti jẹ́ kí n sinmi. Àwọn kò ní sinmi. Ọmọ tó bá sọ pé ìyá àwọn ò ní sinmi, òun kò ní sinmi.
káàsán. Ẹ lẹ́wà. Ẹgbẹ̀rẹ̀wà. Ẹ ṣe lómi tútù. Ó tutù gan. Ẹ ṣú ọ̀. Ó tutù dáadáa. Ṣọ́bí kù. Ẹjọ́ bá mi ọkàn sí. Ẹ ṣe gan ni. Ọ̀rọ̀ kọ́ńtì ti sún yàn. Àti mo ṣe wà ìyá lọ léèwé, wàá kàwé, wàá ṣe gbogbo ẹ̀, wàá ṣe everything. At the end of the day, kò ní ríṣẹ́. Ẹ ṣe jáde àǹtí mi. Ẹ ṣe. Èèyàn wáṣẹ́ yàrá ríṣẹ́. Gbogbo wa tó ẹ ṣiṣẹ́, wà ní kò mú owó wá. Owó wo lè nǹkan fi ń ṣiṣẹ́ lọ́wọ́ téèyàn wá yìí? Don't mind when you go and bring your CV and there's some settlement. Kí ló jẹ́ bẹ́ẹ̀? Ó sú mi o. Àǹtí mi. Bẹ́ẹ̀ lówó yín. 20 naira ní pure water. Kí ni mo dà? Kí mo dà tó bẹ́ẹ̀? Ṣèbí 5 naira ní pure water náà. 10 naira. Ibi bá mi. 50 naira tó yẹ kó kàrà délé. 50 naira lọ́wọ́ lómi láyé lọ́wọ́. Àmọ́ gidi o, jẹ́ gidi a máa jẹ́ o, yá gbà. Òtún sí chẹ́ǹjì. Báwo ló fẹ́ kí n délé? Owó tó wà lọ́mi láyé lọ́rùn nìyẹn, kò sóò kankan mọ́ lọ́wọ́ mi bí mo ṣe wà yìí. Owó tó wà lọ́mi láyé lọ́rùn òun nìyẹn. Dúró náà, mú wá. Ṣé o mọ tó ṣẹlẹ̀? Wo àbúrò, ṣé o mọ nǹkan tí wàá ṣe? Tó bá ti tí mọ́lẹ̀ wa ti dé. Sọ fún pé bọ̀dá kan báyìí ó wá sí ìbàdàn láti wà ara nǹkan bọ̀dá kan báyìí tó parí jórí wò rẹ̀ tó ti bẹ́ẹ̀ onímọ̀lẹ́ ṣe pa wọ́n bọ̀dá tó parí yẹn tó wá sọ mọ́mí ẹ̀ ti mọ́ tó ti gbọ́ àti bí kíní rẹ̀. Ṣé bẹ́ẹ̀ náà níṣẹ́ nira tó ní kọ́ńtì àwọn òbí wa jẹ́ ìyàwó aṣọ school fees owó onírúurú aláta ló ṣẹ̀gbọ́n yìí. ilé tí mo fowó pẹ́ńsẹ̀ kọ́ wàdà Mr. Kọ́ládé Tani tántọ́ọ̀sì ni. Ẹ káàsán. Mr. Adéwálé. Baba landlord. Ẹ káàsán sà. Ẹ ǹlẹ́ o. Ìyàwó ẹ̀ ńkọ́? Ó wà nílé. Ó yá, ẹ bọ́ yìí. Ìfẹ́ mi. Baba landlord ti béèrè wa.
ọkọ ẹ̀ ń kọ́ gbé jáde fún mi. pẹ̀tàpẹ̀tà ẹ bọ́ yìí. máa jẹ́ wọ́n bàbá náà lọ tún pé yín o. wọ́n ti bọ̀ sà. ó yá ẹ bọ́ bí. Bàbá mo dúpẹ́ tèmi o mo sọ pẹ́ tèmi o ẹni tó dá sí ló yege. ara ẹ ọ̀gbẹ́ni má lọ ṣe irú yẹn náà tí wọn fẹ́ máa ń bí yẹn. ọ̀gbẹ́ni ó yí ẹ ó yá bá mi gbẹ́rù ọwọ́ ẹ gbé lẹ́fù yẹn wá. ó jẹ try ó yá bá mi gbé báàgì yẹn. mojú ló fẹ́ ọdẹ fẹ́ máa gbé lọ ṣé wọ́n lọ ní ni bá mi gbé kíní jọ. o ti wò ká wọ́n tó wà bẹ́ẹ̀ àbí. ó sú ọ. ó ṣe bá jẹ yé o. gbàná dásí bọ́ọ̀dì kò kí wọ́n náà kò má lè jẹ a máa rí alítà. ẹ lẹ́ o ẹ pẹ̀lẹ́ o ẹ gbọ́ ta ló bà pumping machine jẹ́. pumping machine tẹ́ ń wo odidi ọdún 8 ni mo fi ṣiṣẹ́ ní secretariat kí n tó rówó rà ta ló bà pumping machine jẹ́. Mr. Kọ́ládé ni àwọn náà tó ló tó mi níjẹta tí wọ́n rántí. èmi yes èmi ẹ bàjẹ́ ẹ̀yin ni èmi ẹ̀yin lẹ bàjẹ́. ọkọ̀ arúgbó ẹ̀yìn mi kò ní dáfẹ́ mo ṣe ń wọ ẹ̀yìn ẹ̀ ó dẹ̀ burú lọ́rọ̀ ẹ̀ aláì máa lọ fẹ́ wa o kí ló dé tó fẹ́ pẹ̀lẹ́ ìyàwó mi kò ní dáfẹ́ ìyàwó ẹ̀ náà ìyàwó mi fún bẹ́ẹ̀ ni kò ní dáfẹ́ ìyàwó ẹ̀
ló kọ́kọ́ jáwé ọ̀sán ìbíkin ló kọ́kọ́ wájú ajígbà oògùn kọ́ òun ló kọ́kọ́ gbọ́mọ lọ fún wọn. Change your style. Yeah. Àṣàkẹ́ mi Elédùà mo dúpẹ́ o. Another style. Let's take some. Hey, Popsy! This is my dad. Popsy! What's he missing? Ọmọ rẹ náà ní mo pé ọmọ erí fojú ra mo pé tarẹ náà níjọ ọdúnmọ́rún làgbà oyè nírẹ̀ náà mo pé mo sọ́jọ́ lọ́jọ́ nígbà àwọn ọmọ èèyàn ọ̀gọ́ tì sí gbalẹ̀ mo pé ní ẹ mo pé lèmi ọmọ asọ́jú bí ẹ ń sọ́sọ́ èyí rúmọ̀dà ẹ ṣé mo dúpẹ́ o. ọmọ mi Àṣàkẹ́. ṣé ó ṣèpè láwọn bàbá mi. Ìpè bíi ti bò. Bàbá mo dúpẹ́ ìrúnmọlẹ̀ mo dúpẹ́ Àṣàkẹ́ mi lọ sájò ó bọ̀ Ifá mo dúpẹ́ Ṣàngó mo dúpẹ́ Èṣù ọ̀dàrà mo dúpẹ́ Àṣàkẹ́ mi lọ sájò ó bọ̀ Ifá mo dúpẹ́ òsè ọmọ mi bò lọ. Àlàáfíà ni alọ́láyà bọ̀ láyé. Èyí ìrúnmọlẹ̀ ẹ ṣé o Ṣàngó Olúkòso àyàrá náà ó ṣé mo dúpẹ́ o. Bá mi kí ló dé tí gbogbo àdúgbò dákẹ́ báyìí? Ìyá Mosún ńkọ́? Ìyá Mosún. Ìyàwó yín. Àgbèrè èsì ló ń jẹ lọ́bẹ̀ káàbọ̀ ọmọ ọlá. Ìyá Bọ́sẹ̀ náà ńkọ́? Ìyá Bọ́sẹ̀ inú mi sàdùkú dé láyọ̀ àtàlàáfíà. Ìyá Dúpẹ́ náà ńkọ́? Wo ọ̀pọ̀lọ́ tí wọ́n bá sọ̀rọ̀ débi ìlú kan fò èmi àti irúnmọlẹ̀ mi lájọ ń gbé. Gbogbo ilẹ̀kùnlẹ̀ ti pa kí ló dé? Ṣé kìí ṣe nǹkan tí mò ń rò? Kí ló ń rò? Bá mi ṣé kìí pé ti jáwọ́ nu gbogbo pálapàla tẹ̀ ń ṣe o. Irúnmọlẹ̀ ti gbà lọ́wọ́ mi. Ẹlẹ́dùn ẹ̀ ṣé o. Àṣàkẹ́ mi. Bá mi ọjà gbére mọ́. Bá mi ti ṣéǹjì. Bàbá mo dúpẹ́ irúnmọlẹ̀ mo dúpẹ́ Àṣàkẹ́ mi lọ sájò ó bọ̀ ẹ ṣé mo dúpẹ́. Ó yá ọmọ ọlá irúnmọlẹ̀ ẹ ṣé o Ṣàngó Olúkòso àyàrá náà ẹ ṣé mo dúpẹ́ o akata yẹ́rìyẹ́rì èṣù láàánú ògiri òkú ẹ ṣé mo dúpẹ́. Àṣàkẹ́ mi ọmọ arẹ náà ní mo fẹ́ ọmọ erí fojú ra mo pé tààrẹ náà níjọ ọdúnmọ́rún làgbà oyè nírẹ̀ yàn mo pé mo sọ́jọ́ lọ́jọ́ níjọ́ àwo mo bẹ èèyàn ọgọ́ tì sí ìgbàlẹ̀ mo pé ní ẹ mo pé lèmi ọmọ aṣojú bí ẹni sẹ́sàn. Níbi ni ó bá mi ọmọ ọ̀ràn kíran oṣù kan rèé ó ti pójú oṣù kan báyìí tó ti mówó wá kán yìí ń wá ń gun kẹ̀kẹ́ kiri ń wá mọ́rúwà mi kiri kò fún mi lówó ṣé kébi ó máa pè mí ni bàbá rẹ ni bí ó pa kú ebi ní pa mọ́nàmọ́ná kú àrìnká kó ń tọkùn ebi báyìí ni ó pa bàbá rẹ kú èmi mo sọ èmi tí mo wí rè ebi burúkú báyìí ni ó pa bàbá rẹ kú ẹ̀hẹ́ òun náà rè wo kí n kú sí ọlọ́run mo ṣe kẹ́ndì níran yìí ni olórí burúkú orí rẹ mo mọ owó pẹ́ńsàn níbi tí ti ń ṣe security ìní mo fi ra mọ́rúwá yìí ìní mo fi ra kíní tí mo fi ní tẹ́mi fi ń jẹun tí mo ní kí wọn náà jẹun bẹ iná rẹ mo ṣe rere ràn yín rí oṣù kan rèé tó ti lọ tó ọ̀sánwó kẹ̀kẹ́ yìí. Èmi mo bí ọ ní sẹ́mi mo bí ọ èmi mo bí ọ ní sẹ́mi mo bí ọ ní. Ó yá igbó rere igbó fi igbó sọ̀nà. Wọ́n lò ní jọ́mọ yóò pa mí. Súlẹ̀ ṣé èsè nǹkan báyìí ta ni ó bá ń wa kíní ikú òǹbí ṣé ètò ṣe nǹkan báyìí ta ni ó bá ń gun kíní ikú òǹbí báyìí. Súlẹ̀ ẹ gbà mí.
sí géètì. Ó fẹ́ mi jàlá ọkọ̀ ògbé kan tẹ́gbọ́ ayé lábọ́lá. Ọ̀yá kan wà bọ̀. Wọ́n ti sí. Ibida. Mama, essa aqui é para. Agora com a boia. Ẹ kò tó ṣe bẹ́ẹ̀ ni pé tá bá ti ṣe bísínẹ́sì yẹn ṣe hàn pé ẹ̀yin ló mọ̀ ó lè sọ pé tó ò bá rí yín owó ò lè kówó kalẹ̀ so èmi lè fẹ́ pé tó bá ti ní tó kówó kalẹ̀ ẹ̀ gan ni òní kókó. Èmi mọ̀ ni. Sọmọ ìmọ̀ ẹjẹ́ sí ọ. Yàrá mi ni. Yàrá mi ni. Tọ́ọ̀tì. Kí ló máa ń ṣe ọkọ? Kí ló pọ́ńtàmù ẹ? Kí ló máa ń ṣẹlẹ̀? Yàrá mi ni. Kí ló máa ń ṣẹlẹ̀? Kí ló máa ń ṣẹlẹ̀? Ó yá wọlé. Ó ti rẹ̀ mi níbẹ̀. Kí ni wọ́n ti bọ̀? Wọlé kò yẹ ká máa. Kí wọ́n ti bọ̀? Wọlé kò yẹ ká máa. Charlie, yàrá mi ni. Kí ló ṣe ọmọ wa? Ó ní wọ́n sẹ́yìn. Kí ló ṣe ọmọ wa kọ́ máa ń. Yàrá mi ni. Agbá ìjọba nù. Níbo gbọ́ ojú ẹ. Yàrá mi ni. Ojú rẹ̀ mọ̀ tí o. Wo ìyàwó ìbòye ṣe mi. Kí ló máa ń ṣẹlẹ̀? Bó ṣe máa ń lọ́wọ́ síbi. Musa fẹ́ mi. Tí ìbá náà wọ́n sọ kí ló ṣe. Kí ló máa ń ṣe? Máa fi òrùka máa fi gbá a nímú. Kí ló máa ń ṣe ọ́? Abálámídì ìsọ̀tì lẹ́yìn lónìí irú ọjọ́ òní irú kí lélẹ̀ tá mo jí lónìí ẹlẹ́dàá mi o. Ẹ má bínú. Pẹ̀lú bí táwọn sọ́mítà lọ fún mi. Abẹ́lẹ́gbà kọ́ńtrátì. Ó disgrace mi lárí gbòòrò. Èké ẹ̀yin ni èyí méjèèjì máa ṣe. Kọ́ńtrátì ibo lèmi máa lọ nígbà bíbí lọ ilé obìnrin láàárọ̀ kùtùkùtù. Ilé obìnrin. Ayé ọ̀tá ẹ̀yin méjèèjì ti bàjẹ́. Ó fẹ́ yàwó ìwé ṣe sí mi. Ojú rẹ̀ mọ̀ tí o. Mi ò bá pẹ̀lẹ́ ọmọ mi o. Yàrá mi ni. Kí ló máa ń ṣe fún mi? Kí ló máa ń ṣe? Yàrá mi ni. Lọ́rẹ̀ mi. Lọ́rẹ̀ mi. Ọ̀rẹ́ rẹ̀ dára dáwọ́. Abẹ́lẹ́gbà kọ́ńtrátì. Ọ̀rẹ́ rẹ̀ olórí burúkú náà dára. Abẹ́lẹ́gbà kọ́ńtrátì. Kí ló máa ń ṣe? Èmi. Yàrá mi ni. Kí ló máa ń ṣe? Lárí gbòòrò. Ó disgrace ọ̀rẹ́ mi. Ọ̀rẹ́ rẹ̀ wo ọ̀rẹ́ rẹ̀ dèrèdè wo lẹ́jọ́ máa ń ṣe? Ọ̀rẹ́ àtẹwọ́ ọ̀rẹ́ rẹ̀ dèrèdè oṣù. Àlàmísì làtí mọ̀. Kí ló máa ń ṣe? Kí ló máa ń lọ? Ọkọ̀ mi ti dá. Orí ìdìbò ẹ máa bá ti lọ. Máa lọ. Ẹ bá ti lọ. Ẹ tí mo jí láàárọ̀ Máa lọ. yìí. Ọmọ máa lọ mẹ́fà ìfẹ́ rí o. Ọmọ fẹ́ rí. Ọmọ fẹ́ rí. Wèrè ló gbélé o. Ìṣèyàwó. Wèrè aláṣọ. Mọ́mọ́ tó ń jẹ̀mí sẹ́lẹ̀sẹ̀. Ara rẹ̀ mọ̀ ti gbóná ju òbí rẹ̀. Mẹ́fà ìfẹ́ rí ọmọ mi lọ. Onígbóná ìgbà. Ibo ló ti rí ọmọ, ibo ló ti máa rí. Ọ̀dà. Ibo tí máa rí ìwèrè. Kọ́ńtrátì wo ló máa ń ṣe? Èédùn nìyẹn. Kọ́ńtàtà náà gbà ó dẹ̀ ti fi ìgbóná rẹ̀ ti parí ẹ̀jẹ̀. Ẹ fún mi lónìí. Ìdúmọ̀ ẹ̀. Wọ́n ti bí kọjá ká máa ń lọ. Ọ̀dà. Kódà. Ẹ̀rù rẹ̀ gbórí òrùlé lẹ́nu rẹ̀. Ẹnu wọn gan gborí rò. Ok. Ẹnu wọn gan gborí rò. Kódà. Jẹ́nu wọ.
èmi gan abọ́ fàyè ojú ìpàdé dulé ìpàdé dulé. sáà máa gbé mi nìṣó. ó dà ó disgrace ọ̀rẹ́ mi. kàrọ́ rẹ̀ òun. níta gbangba. kàrọ́ rẹ̀ rèé jàtijàti yànnàyànnà. ok let's wait and see. ọjà wo mọ́tò kan mọ́ gbọ̀n rìrì rọrùn. ṣé mi. bẹ́ẹ̀ ni mo máa ń sọ fún ọ owó mọ́tò kan wọ̀ kadà. màá fi sún ẹ. sani ò lẹ́kọ̀ọ́ ni. mo ti ṣèfẹ́ inú mi. sani ò lẹ́kọ̀ọ́ ni. mo ti ṣèfẹ́ inú mi kò sí ní tó máa ń ṣe. ok kò máa ń nìṣó bẹ́ẹ̀ yẹn straight. kò sí ní mo máa ń ṣe. bẹ́ẹ̀ ni kò máa ń gbé mi lọ tí mo fẹ́ lọ. aláìlárí ni ọ́. ìwọ ikọ́. aláìlárí ni ọ́. ìwọ ikọ́. ok. ìwọ ikọ́ sí ọ ní. ok. ìwọ ikọ́ sí ọ ní. ìwọ ọkọ rẹ. ìfẹ́ mi mo máa ń gbádùn ẹ̀ ní kò sí tẹ̀mí tí mo lè wà lọ́dọ̀ ẹ̀ tọkàn mi ò ń bá yìí. ìwọ gan dẹ́mọ̀ pé mi gan ṣeré dáadáa. in fact ó ń try. àbí ṣé ìyàwó ẹ̀ ṣeré tó ni. mi ì tẹ̀ lè fi wé because mi ò lè fi wé wife mi tó yẹ pé mi mọ̀ bí tọkàn ti rí ọmọ yẹn fún mi ńgbà yẹn gan ọmọ yẹn kàn ṣe mọ gidi jù kò ní tẹ̀sí kò síbi tó ṣe gbá mú bẹ́ẹ̀. ẹ̀yin ọkùnrin ẹ̀tún dé ìgbà tẹ́ ẹ bá fẹ́ ṣàbòsí lẹ́yìn máa ṣe pé ìyàwó mi ìgbà kí ṣé òòrí kó tó fẹ́. ó mọ ìfẹ́ ìgbà yẹn ojú dúdú. ẹ̀yin ọkùnrin bí ti ń ṣe rí nìyí. èmi pẹ̀lú ẹ̀ ló yẹ kí a jọ fẹ́ra wa. kò tí ì bá dìdú ní. wàhálà ẹ̀ pọ̀. now sí tó ti ẹ̀ ṣẹlẹ̀ ní àná yẹn ìgbà tí mo kọ́ gbé ìpè fún ẹ ní ojú bàbá láńlọ́ọ̀dù wa lánàá yẹn báwo ló ṣe fìlẹ̀ sí. lánàá yẹn nítorí ọláyà mi tó wà ẹ̀rù ti bà mí mo kọ́ wò pé àbí nǹkan kan ti ń ṣẹlẹ̀ bóyá àṣírí ti tú tán ti mọ̀ nígbà tó kọ́ mi tó wá dá padà fún ìyàwó ẹ̀ àṣírí tú. àṣírí tútì àṣírí ẹ̀kọ́ ìtú lójú ewé òun ló fà á tí mo sì ti fa ìpè tí mo bẹ̀rẹ̀ sí ṣépè lára tí mo rànjú tí mo ń ké tí mo ṣe ó ti gbàgbé ìmọ̀ kan náà ṣe tí mo fọ́ etí tí mo dì mọ́ ẹ tí mo bẹ̀rẹ̀ sí kó fẹ́ tí mo kó fẹ́ tí mo ná ẹ kárakára. wáyé bàbá àtàrà ṣùgbọ́n náà yẹn ti bà mí ṣé iná tó já ìláyà mi àbí bígbà tí ó ti di ìlú gba náà ni bẹ̀tẹ̀ tí mo wá rí i pé tẹ́mi gan rí bó ṣe ṣe pé àmọ́ mo láì bó ṣe ṣe lánàá. orí mo ti kó fọ́ọ̀dí fún ẹ tí mo bẹ̀rẹ̀ sí ná ẹ tí mo bẹ̀rẹ̀ sí kó fún ẹ. ṣé o rí olè ní ẹ. oníyẹ̀yẹ̀ ni ẹ sórí ọ̀rọ̀ ẹ lánàá ó dàbí ọ̀rọ̀ bàbá mọ̀dẹ́ ó ní àìfàìwọ ojú oko bàbá mọ̀dẹ́ ó ní ó ṣe òun tèpètèpè wo ṣé nínú ọ̀nà mi yẹn àbí oyè fọwọ́ tẹ̀mí ká fún tọwọ́ tẹ̀mí fún tọyẹ tẹ̀mí náà yẹ ẹ bá pa ni o. ó dùn mẹ́ kì í ṣe kó dùn ẹ ó ń dùn mẹ́. ọ̀gá ẹ̀sẹ̀ èmi náà bẹ̀ ti kó ó mọ̀ pé odò ọ̀fẹ́ mo rí gbà lánàá. ṣúra náà yẹn ọkọ tí sì yẹn tó jáde bẹ́ẹ̀ yẹn bó ṣe bẹ̀rẹ̀ sí ń ṣe ibi táwọn wèrè náà méjèèjì tíyàwó ètò ọkọ òun á wò wọ́n pé ìbáwò ẹ̀ para yín fún. kán tiẹ̀ dúra wọn pa kán tiẹ̀ para wọn pátápátá kò tiẹ̀ kàn mi ò tiẹ̀ wo sáìdì wọn wọ́n ń dúra yẹn ọkùnrin náà tiẹ̀ wọ́n ní mi ò lè ṣe tèmi bẹ́ẹ̀ ló jẹ́ kí n tẹ̀ gẹ́gà odò ọ̀fẹ́ mo rí gbà lánàá odò ọ̀fẹ́ ńlá ni mo dẹ̀ lò ó inú mi dùn wo tiẹ̀ gbọ́ ná ta ló tọ́ná sómi yẹn. èmi ni mo tọ́ná sómi yẹn èmi ni mo tún pe bàbá láńlọ́ọ̀dù wa pé pọ́ǹpì machine ti bàjẹ́ èmi ni mo tún parọ́ mọ́ ẹ pé ìwọ ló tọ́ná sómi yẹn. kí ni rísì tó fi lè ṣe irun kan yẹn gan. ó dàbí pọkọ mi ti ń fúnra sí mi. ẹ mà káàbọ̀ sọ ẹ kú iṣẹ́ òní ẹ pẹ̀lẹ́ ṣé kò rẹ́ra àdúrà lọ́wọ́ àwọn bàbá yìí. ẹnu ṣe ẹ láìkì yá pọ̀ ni. kò báàgì lẹ́sẹ̀. bọ́ọ̀lù kí ló ṣe sùúrù ọ̀fẹ́ ni tó kí ló ṣe fẹ́ sórí ẹ̀ pé ṣé bó yẹ tẹ̀tẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ sùúrù wo ń fẹ́ yín. kí ló dé tẹ̀ ń ṣe báyìí náà. tó ṣe ẹ bẹ̀rẹ̀ lọ́wọ́ mi pé báwo lọ̀rọ̀ ṣe jẹ́. ọ̀rọ̀ mo fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ gidi ló pè mí ni àbí tàbí kó gbóyè sílé pé tiẹ̀ báwo ló ti dọ́wọ́ ẹ̀. mo dẹ̀ rí wọn wọ́n dé láti ibi iṣẹ́ wọn kó ápù dání wọ́n dẹ̀ ní ṣe mo nífẹ̀ẹ́ ni tí mo dẹ̀ gbà lọ́wọ́ wọn. kí ló tó gbà lọ́wọ́ ẹ̀ dídí ló pè mí kí ló wá gbà fún lọ́wọ́ ẹ̀ tí kò bá sí ẹ̀ka láàrin kí ló wá gbà fún lọ́wọ́ ẹ̀ sórí ẹ̀ pé. kí ló máa wà láàrin mi àti Mr. Kọ́ládé. máa ń repeat ọ̀rọ̀ yẹn mọ́ kí ló máa wà láàrin yín kí ló máa wà láàrin yín kí ló lè sí láàrin yín. ẹ ní sùúrù. o rò pé dídí ló rò pé ó gbé sí láàrin. wọ́n fọ́ dá gbogbo ẹnu ẹ padà.
ẹni tí mo wé ti jù láyé mi Mr. Kọ́ládé àti ìyàwó ẹ̀ ni ṣé Mr. Kọ́ládé tó rí tẹ́lẹ̀ bí ẹgbàá tíṣà yẹn àbí ìyàwó ẹ̀ tó rí mọ́. dáàdì wẹ́dà sọ́hún ògbọ́rẹ̀ ẹni máa gà lọ́gbẹ́ mbádélé máa sọ dànù ẹni tí mo yé ti jù òun ni ìyàwó ẹ̀ tó sọ kí ni màgìdì kí ni ilẹ̀ pa kí ló ń wá ń bẹ ojú kòkòrò ló ba yé ẹ̀jẹ̀ lọ orí ẹ̀ ò pé orí ẹ̀ dídì ní kọ́lọ́kọ́ tó gbé sílẹ̀ o. ó ju ọ̀rọ̀ ápù yìí lọ. ó ju ọ̀rọ̀ ápù lọ ó ju gbogbo etí mi ti gbọ́ etí mi ti kú. pé kí ni etí yín gbọ́ pé kí nìyẹn ṣó pọ́sibú kí mi àti Mr. Kọ́ládé máa fẹ́ra wa ni àbí kí lẹ mí. èmi pa ẹni. bóòtì mi kì í ṣe pé mo máa jẹ́ náà ṣé bí mo kàn fi pọn lé ní kí ìdẹ̀gbá kí n lọ dùdú dànù ni mi ì jẹ́ ápù náà. o rò pé orí ẹ ti dàrú orí ẹ ti dàrú pátápátá o kò fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ kó o wéèsì ẹ̀ dànù tí n bá wá rí ẹ kọ́. ẹ ní sùúrù náà. wà á gbọ́ tó bá wá jẹ ápù tán wà á bẹ̀rẹ̀ sí nífẹ̀ẹ́ wà á fi máa fẹ́ tì mí nulẹ̀ orí ẹ ò pé o wà á fi máa fẹ́ máa fọ́ etí ẹ kí ló ṣe. ìfẹ́ má tiẹ̀ bá sọ̀rọ̀ kankan jẹ́ kí n sọ kí n fẹ́ rántí pé ààrẹ àná áàpù tó wà lọ́wọ́ ẹ̀ yìí ló pa then Súlẹ̀ Ìgbìrà àtẹnujẹ báyìí ló pa ó rántí kó tó di wípé ó máa fi tiẹ̀ kó bá mi bá máa pu ọ̀wọ́ ẹ̀ bá máa pu ọ̀wọ́ ẹ̀ fún ẹlẹ́sìn ó lè dán gbó mo ń jáde báyìí tí n bá wá padà rí ẹ pẹ̀lú Kọ́ládé àbí kí ló ń pè yẹn torí pé àjọ ń gbé àpátímẹ́ǹtì kan ayé máa sú ẹ ọ̀run rẹ̀ máa kọ̀ ẹ́. ìyàlẹ̀ lásán ni kò rí wa papọ̀ kò sí nǹkan kan tó lè ṣe. tó bá sọ bẹ́ẹ̀ tó bá sọ lọ́kàn balẹ̀. mójúkó ń bẹ wàláhì kò sí nǹkan kan ọ̀yá jẹ́ ká tètè ṣe nǹkan tá a máa ṣe. ní sùúrù kí ló ṣe ẹ̀ náà. Rapin. Mo ti máa láyé báyìí pé omi ìpàdánù mo fẹ́ báyìí lò torí ẹ̀lẹ́ yàn tí mo wá rò fún yìí. Ẹ̀rù àgbà tí mo ti máa ń tèkó dé yìí mo máa ń gúnyán mọ́ mo máa ń rò ó ni. Mo máa ń rò ó ni. Bàbá ń ṣe yàrá làmídì àbí yàrá làmídì àbúrò nǹkan. Òun náà ni èmi náà ni ló máa ń ṣẹlẹ̀. mi máa ń gbóni kaná. èdè wo ni kò lè máa ń mo máa ń ṣe bẹ́ẹ̀ pé mo máa ń lo èkó èdè tá a máa ń sọ lẹ́kọ̀ọ́ ní. kí ni irú èdè wo ni. èdè tá a máa ń sọ lẹ́kọ̀ọ́ nìyẹn. ẹ̀tẹ́ máa ń sọ lẹ́kọ̀ọ́. mi máa ń ro. mi máa ń. ọ̀dà mo ti rò ó ìbá tí ó jẹ wá. ìwọ kankan ni mo wá rí. dúró nígbà mi ti máa ti wọ ọ̀rọ̀ rẹ̀ ó máa ń mìíràn tí ìgbà tí àwọn wà láyé ó máa ń mú tó ọ̀dọ́ bá jẹ́ pé ìyàwó wà láyé o irú ọ̀rọ̀ tí mo fẹ́ wá bẹ́ẹ̀ sọ yìí ó yà wọn nípa bẹ́ẹ̀ sọ ètí náà ìlú ni. bíìtì ni. kí ló fi ń ṣe. mo fi gbọ́rọ̀ mo fi máa ń gbọ́rọ̀. mo máa ń gbọ́rọ̀ bẹ́ẹ̀ kọ́ gbọ́rọ̀ tó fẹ́ bẹ́ẹ̀ sọ dáadáa ọ̀pọ̀ ẹ̀ ló bá fi tó sùn. kí ló sọ pé mo máa ń ṣe. dúró náà ọ̀rẹ́ ọ̀pọ̀ ẹ̀ wá sílé ìyẹn fẹ́ mi òun àti ọ̀pọ̀ ẹ̀ ló ń jáde wọ́n bá ẹ lọ́nà fẹ́ gbé ẹ dání kó wá sọ fún ọmọ yẹn kó bọ́ọ̀lẹ̀ níwájú mọ́tò ọ̀pọ̀ ẹ̀ kó wọlé sọ́yìn kí wọ́n tó lè jókòó. ọṣẹ ìyẹ̀kẹ̀ máa ń kó níbẹ̀ ni sáyé rẹ̀ níbi kó máa jókòó sí ajẹmí ní iwájú èmi ni mo lọkọ̀ mi kí wá lóde kó fi jọ máa jó ló máa jókòó tì í mélòó máa ń gbàrú rẹ o kọ́ bá jẹ́ torí ìdánidàní nìyí tí wàá bẹ inú àmà bí yìí o. ọ̀dà ìyá aláyé. àbí bẹ́ẹ̀ ọ̀rọ̀ olórí kúkú nìkan bá bẹ tí kò níyàwó ọkọ mi ní. ìyá aláyé ìyá aláyé olólayé ọlọ́ọ̀dẹ níyẹ ó láyé ọmọ kan tó fẹ́ sọ fún ọ ọmọkùnrin yẹn gba contract kan mo lọ́wọ́ bá ọ̀pẹ fún gbogbo iṣẹ́ tí wọ́n ṣe owó tọ́pẹ́ máa ń ná tí wọ́n tó ń jẹ tó ń mu tó ń raṣọ sára tó ń ṣe oògùn kan tó wù ẹ́ ọmọ Fẹ́mi ẹ ló ń ṣiṣẹ́ yẹn o. irọ́ ló máa ń pa bòdà mọ́ ẹ́ irọ́ ló máa ń pa ilé obìnrin ní ẹ̀yìn rẹ̀ fún ọmọ ilé obìnrin kan tó ilé obìnrin bàbá Làmídì àti ilé obìnrin òun náà fẹ́ bàbá Làmídì ó ṣe sẹ́run wẹ̀ ṣẹ́ ni oníṣekúṣe ni o ó sì mọ̀ ẹ́ da ṣùgbọ́n oríṣẹ́ ń jí ó lọ fi tú wọn obìnrin onírin bàbá Làmídì náà ṣe bí wọ́n ṣe ilé obìnrin náà máa ń lọ. mo ti gbọ́ ó sì rọ́ wọ́n sá ló máa ti sùn onísùn ló máa jogún ayé o wọ́n máa jìrà ọmọ ẹ o tágídí bá ti pọ̀ jù tí agídí bá ti pọ̀ jù
ẹni tó bá ti máa bínú jù ó máa ṣe wọn tó bá fi ojú owó ṣiṣẹ́ afẹ́yọ̀wọ́ dání ni látọjọ́ tí ìwà àtọ̀pẹ́ ọjọ́ wo ló gbé obìnrin wá ká ẹ̀mọ́ lé. àwọn náà mọ yóò tó yẹ. ọ̀rẹ́ ti bá lọ́dọ̀ obìnrin. ẹ bá rí o. wọ́n fẹ́ mi ilé obìnrin ni wọ́n máa gbé lọ èsì kan mi ilé obìnrin. owó ìka tí mo fẹ́ pèsè máa tó wàá jìrà ọmọ ẹ̀ kó máa ṣe sùn. gbogbo nǹkan tó bá pọ́ bí iná pọ́ bí ojú ni nǹkan mìíràn wà tó pọ́ di nínú tí ò kì í jó yìí ṣùgbọ́n ẹ̀ máa ṣe sùn bẹ̀rù láti wá ti wúlà yìí. àsìkò tó dẹ̀ wáyé ọkọ̀ wọn níta tírú ọmọkùnrin tó ń wò yìí tó bá fi lè sọ pé òun ò ṣe mọ́ tiẹ̀ bọ́ rẹ ni o wọ́n rò pé àwa kọ́ ọmọ kan lẹ́yìn àti fọmọ kọ́kọ́ lọ́dọ̀ ọkọ̀ ẹ̀sà tó wá sàlàyé fún mi rẹ̀ ti dé yọ tó yọ lọ́wọ́ ẹ̀jẹ̀ ní àlọ́ mo ti gbọ́ bọ̀dà mi máa gbọ́. tó dé ìgbà tí màmá gbọ́dọ̀ àrí ọ̀pẹ kọ́kọ́ ẹ̀ sọ fún mi pé kò ti change. máa change jẹ́ kí mi máa bá yín ṣe àlùyàmù ìgbẹ́ jẹ irú ọbẹ̀ mi tẹ́ máa ń jẹ yẹn. tó bá sọ fún mi kò ti change máa tó ló jẹ. mo ti gbọ́ mo máa change. àtúntò máa sọ ní tó bá ṣe sùúrù tó kọ́ sí. o kà kọ̀kọ̀ bá yán ṣọ́ni fẹ́ wọ́n mi wà tọ́lẹ̀ ìsun mi wọ́n mi ò kó gbogbo wọn yẹn jẹ́ o. kí ló máa ń ṣe ọgọ. kí ló máa ń ṣe mí. tó bójú ọbújú mọ̀lẹ́ kújà ṣeré ó ṣá ó di bẹ́rẹ̀ kùkù wọ́n máa kí ọjọ́ o kí ló máa ń ṣe ọgọ ṣé bí ọ̀nì kan ló wípé lóru ẹ̀sùn ní kò wípé lóru kẹ́kẹ́ kọ́ máa ń bà kó lọ́ máa ń bà kí wá ní tèmi kó lá nílẹ̀ mọ́ mi kó lá pẹ́ mọ́ ṣáà rẹ̀ wọ́n jẹ́ mi sọ́ǹgọ̀ rẹ̀ ní kinní. ọkùnrin kan mo mí pè lóru tí wọn kó yàtọ̀ tí mo sọ fún ẹ kó fẹ́ gbéṣẹ́ fún mi ni mò ń pè Amẹ́ríkà ló wà òye mi pè lóru l'Amẹ́ríkà bẹ̀rẹ̀ wáyé pé ọ̀sán níbẹ̀ òru l'Amẹ́ríkà òru níbẹ̀ ọ̀sán Amẹ́ríkà ni ọ̀sán ló wà lọ tí mo fi ń pè tá a fẹ́ yẹ sọ̀rọ̀ bísínẹ́sì. ọ̀gbẹ́lẹ̀ o bàbá Àlàmídì rọ́ta. ajábọ̀ ọjà ni. kí ló máa ń purọ́ mi kéé kí ló ṣe ọkọ máa ń purọ́. èmi parọ́. ọ̀sán náà máa ń wà níbo kábàtì wà lóru. kábàtì wà lóru àwọn ọ̀sán àbí àárọ̀ lọ́run. ó jẹ́ láyé pè mí lóru. ìgbó máa ń dé bẹ́ẹ̀ ní èjò kò mọ̀ gbogbo rẹ̀ ṣe é sá. kábà wà lórí níbi ọmọ ìlú lọ́run kí lẹ̀ bá mọ́ níbi ilẹ̀ mọ́ lọ́run rẹ̀ gbogbo tí máa ń rí ọ̀sán lóru. ó mọ̀ dàkẹ́ yàn jáde o. ó mọ̀ dàkẹ́ yàn jáde o. kí ló máa ń ṣe ọ́. kí ló máa ń ṣe ọ́ kí ló máa ń ṣe ọ́ lẹ́yìn tí mo sọ pé ẹ bá parí jáde tán ẹ bá gbé ó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí mo yọ ó fún Fẹ́mi tí mo yọ ó ti jẹ́ kí mo ra mọ́tò fún ọ èmi ká pààrọ̀ mọ́tò ojú mi lórí máa pààrọ̀ rẹ̀. ẹ mẹ̀ sí lọ. yé ẹni o yàrá mi ni ọ́fíìsì ọ ni abẹ́yẹ kémi jẹ. kí ló máa ń ṣẹlẹ̀. ọ̀tá rẹ̀ àjèrè orí rẹ̀ láyé abẹ́yẹ kémi jẹ. kó lọ máa ń bá a sùn. kí ló máa ń bá a sùn. yàrá mi ni ẹ wò lágbo ìrò lẹ́yìn rẹ abẹ́yẹ kémi jẹ. ọmọ burúkú lẹ́yìn ìdùnnú ọ̀dà apá tí ọmọ lára. Joshua bá rí ọkùnrin kan tó sáré kọjá bí just now nísinsìnyí. ọkùnrin. Yes. ọkùnrin. ó wọ bí aṣọ bíi red báyìí ó wọ aṣọ bíi red. ok ó wọ aṣọ red. Yes. ó wọ aṣọ red. ibi ló gbà ó lọ báyìí ni ó sáré gba bí ìbọn wọn kan báyìí tó wọ aṣọ red tó dàbí kíkọ́ ẹ̀sìn àwọn tí àwọn náà ń gbá báyìí ni ó sá lọ bẹ́ẹ̀ ni ó
bọ́ ìsí mi ni. Aláyé! Aláyé! Ilé pátá ọmọ lélẹ́ kẹ́ 20 naira. Àwọn wúro abirùn wí lélẹ́ kí ló ṣẹlẹ̀ gangan? Ẹ gbà mí. Mo sì gbàgbé o kí ni gbogbo eléyìí. Aláyé! 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 Kí ló ṣe? Aláyé! Kí ló ṣe náà? Ọ̀gbẹ́ni wá! Kí ló ṣe náà? Ó ṣèwé fún ẹni. Wọ́n rẹ̀ sí mi ni àbí wọ́n sọ lóbi mọ́ ti tẹ̀ ni. Ṣé wọ́n rẹ̀ ní ẹni? Ó lè ṣe kó má ṣọ̀rọ̀ ọlọ́pàá káàkiri. Yóò gbogbo ilé báyìí ń sìn. Kí ló máa ń ṣe ẹ̀gàn náà? Ìwọ náà máa nílé nílé náà lẹ́nu. Ṣé wọ́n yẹn lé mi ni? Ṣé wọ́n sọ lóbi tí àwọn sọmọ tẹ̀mí ni? Kí ló ṣe náà? Ọjọ́ sí ló wá báyìí sìn. Ṣé ló fi òun fífò fi ń tẹ́tì mi? Ṣé o bẹ́ẹ̀ gbà mí lọ́jọ́ yẹn ni? Tó bá yin ṣó lè wọnú ara mi ni. Ọ̀gbẹ́ni má bá mọ́tò mi jẹ́jẹrẹ ọ̀tọ̀ ní nǹkan tí mo rú ọ̀tọ̀ ní nǹkan tó tún bá mi kí ló ṣẹlẹ̀ wọ́n yẹn lé mi ni. Má ṣe tiẹ̀ jẹ́ kí mi náà ṣe tèmi jèrè. Ọ̀gbẹ́ni kí ló ń ṣe kí ló ń ṣe kí ló ń ṣe tó pa àwọn ọlọ́pàá wọ́n bẹ̀rẹ̀ sí ní bèrè káàkiri tí n bá parọ́ fún wọn kó gba báyìí báyìí sìn wọ́n á tún wá mú ẹ bíbà wọ́n dẹ̀rù bóyá inú ilé yìí láfi ṣàbẹ́tà àwọn kìrìkìrì ìtún ogun ẹ̀ báyìí sìn kí ló ń ṣe gan náà. Orí nǹkan tí mo rí ni 20 naira mo sì wàhálà lọ látara mi ò rérè náà orí ni 20 naira kí mo fẹ́ fi lè ṣe. Wọ́n ọ̀gbẹ́ni wàá farabalẹ̀ ni o ṣó yẹ tó ń ṣe yìí ikú àti ìyè ló wà ń bẹ o ó ti yé ìgbà mi wà lọ rẹ ìgbà mi ò ní bọ̀ rẹ o ìgbà wo lè lọ rẹ kó bá kó bọ̀ rẹ tó ayé wù ẹ ni o ti kẹ́ bẹ́ẹ̀ sí bọ́n fẹ́ kó mọ̀ ní pé tó rẹ kó understand ni pé sórí àwọn iṣẹ́ kan wà tó yẹ kó faru rárá pàdé ẹ sórí àwọn iṣẹ́ yẹn tó bá ti ń ṣe wàá má gba bí 2 3 ṣùgbọ́n a day 3 days ó ti ẹ bẹ́ẹ̀ sí ìgbà mi mọ̀ kí ló ń ṣe ọ̀gbẹ́ni. dúró ọ̀gbẹ́ni dúró calm now 1 àbí kí ni mo já mi náà àsọmọ ìgboro já mi sí. Ẹni kí n já yín sí ẹ̀yin ò mọ̀ pé ẹni tí ò bá mọ bí ẹgbẹ́ rẹ̀ ti là yóò sáré kú ni. So o mọ̀ pé mo sọ fún ọjọ́ kìíní àná tó wá bí pé ẹ gbọ́dọ̀ pín méjì. So o ti tẹ ọ̀rọ̀ rẹ nínú. Bàbá mo ti tẹnu. O ti tẹnu. Mo ti tẹnu bàbá. Kò sí sọ̀rọ̀ bàbá. Àyè kì í ṣe é gbọ́dọ̀ ká ló tutù mú o. Bẹ́ẹ̀ ni bàbá ṣé èmi náà wàá máa ṣòro bí èwe bí ni báwa bẹ́ẹ̀ ṣe sọ fún mi ó ti yé lèmi náà ti wò pé ta ni mo lè wá o ta ni mo lè wá o. Kí n tó rò nǹkan fún ara ẹ̀ bàbá òun bí dáwọ́ yìí ó gbóná ju mi lọ lọ́nà náà. Eléyìí tí wò múlẹ́múlẹ́ yìí. Bàbá gbóná. Ó gbóná. Bẹ́ẹ̀ni bàbá. Ẹ sì ti tẹra yín nú. Ilé mi oògùn lẹ́dẹ̀ yìí o. Èmi agbáko lábùdí tìrì jan. Akọ́mọ lọ́wọ́ kò bí àkàndùn. Yóò dà fún yín. Ṣé ẹ wá rí ẹ wò. Mo jẹ́ rí yín. Ẹni tí ò mọ bí ẹgbẹ́ ẹ ti là yóò sáré kú ni. Àràgbèsì láyé. Bẹ́ẹ̀ni bàbá. Ẹni tí ò bá mọ bí ẹgbẹ́ ẹ ti là yóò lẹ̀ sáré yóò ṣàkóso. Bẹ́ẹ̀ni bàbá. Ẹ̀yin ọmọ mi ibi awilade yìí o àwọn iṣẹ́ mẹ́ta ni ó pè tí yóò jáde sínú igbá yìí ṣùgbọ́n kí n tó ṣe ẹ wò kí ló wà bẹ́ẹ̀ kí lẹ́yìn kò sí kankan wọ́n wá pa àwọn ìyá mi oṣù rògbà. ajẹ́ tí ń jẹ́rẹ́ pàdé ológun ni máa jẹ́rẹ́ wá sí ayé ológun mọ́ máa sáré ní tètè máa jẹ́rẹ́ kọ̀ wá síbí nítorí pé bí sí bá so lóko ọmọ aráyé alàlọ́ kan sí bí ọ̀sán bá so lóko ọmọ aráyé alàlọ́ kan sàn bí àgbálùmọ̀ bá so lóko ọmọ aláyé alànà ká àgbálùmọ̀. Bánjí ìlú orúkọ rẹ. Ọ̀rẹ́ mi Báyọ̀ ni. Bánjí Báyọ̀ ọ̀nà rẹ ó làkàyí lè ní o. Ẹ lo owó ẹ là ẹ lu ẹlẹ́dàá yóò rọ̀ mọ́ o ẹ̀yin ìyá mi ò sọ̀rọ̀ ọ̀gá ó yá Bánjí. Bàbá. Ta ni ó mu. Bàbá kò sí kankan nú ẹ tẹ́lẹ̀. Ṣé mo sọ fún yín ilé mi ògùn lẹ́dẹ̀ yìí èmi akọ́mọ lọ́wọ́ kò bí àkàndùn. Àgbà tàkútì abẹ́rù ń gbó lájẹ́ ó yá ṣé bẹ́ẹ̀ sì lẹ́ẹ̀sì tẹ́ra yín nú kí ló dé tún sọ̀rọ̀ bí èwe kí ló dé. Bàbá kí n mú ẹlẹ́fẹ́ láìfẹ́ lówó lọ́wọ́ ẹ̀yin ò mọ̀ pé sàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbìn kàkà tí bẹ́ẹ̀ nù rẹ̀ kó sọ fáwọn ìyá mi ó ṣòro mọ̀ nígbà. kó jẹ́ kí n gbọ́. Bàbá ẹ lọ wá òkú ọjọ́ méje. Ọjọ́ méje. Orí rẹ̀ àti ọwọ́ rẹ̀ pẹ̀lú àtàpàkò òkú. Ló bá tán. Bàbá ibo la fẹ́ rí yẹn. Ẹ ti sórí rẹ̀. Ẹ wà ní sẹ́yìn ló le méjì tó kù ó tún le jù bẹ́ẹ̀ lọ nǹkan tẹ́lẹ̀ dá yín rọ̀ mọ́nù. Bàbá ibo la ti fẹ́ rí. Òkú ọjọ́ méje tí ò tí ì wọlẹ̀. Wo. Bàbá yẹ kẹ́ máa yọ̀ kẹ́ máa dúpẹ́. Bàbá òkú ló wà ń bí. Tí bá parí iṣẹ́ yìí tán òun lẹ́ẹ̀ fi sábẹ́ tẹ̀ka tí bọ́mọ tẹ̀ka ní òun lẹ́ẹ̀ fi síbẹ̀ bẹ́ẹ̀ bá ṣe ń tẹ̀ báyìí
náà máa fún yín lówó àwọn òyìnbó kódà káwọn ọ̀rẹ́ yín tó bá bí yín pé ọmọ tẹ̀kátẹ̀ká ẹ máa sọ pé àtẹ̀là àtẹ̀lówó àtẹ̀lọ́lá àtẹ̀sóréré ẹ̀là. bàbá kì í ṣe àtiwórí òkú àbí àtiwá apá rẹ̀ àbí àtàpàkò ní ìṣòro tí a ní ṣùgbọ́n báwo ni èèyàn ṣe lè mọ òkú ọjọ́ méje. Fẹ́mi. Ọdún ti pẹ́ jù. Jọ máa bínú jáde. Oúnjẹ tí mo jẹ ń patí yẹn, gbogbo inú mi ti ń dàrú. Wọ́n sáré lọ tọ́lẹ̀tì nígbà tí mo wọlé. Kọ̀tán, mi sọ fún ọ, nígbà tó ń kó ògbẹ́ jẹ wọ̀rùwọ̀rù, mo sọ fún ọmọ ní àgbà tí ń dé gbogbo tó lè kó jẹ nígbà wa lọ́dọ̀ ò lè kó jẹ mọ́ nísìn. Òótọ́ ni, àwọn wáìnì yẹn ti lágbára díẹ̀. Ẹyin kankan wà bẹ́ẹ̀ o, jọ mi ò lè gbẹ padà sílé mọ́. Kí ló dé? Ìyá èso kò tí ì jí. Tó bá dẹ̀ jí báyìí tó bàbá mi, wàhálà ni o. Kò bára mu. Pátí gan tí mo lọ igan, a sì máa fa wàhálà ẹ̀ nílé. Ìdí nìyẹn o. Ó sì wà lórí wàhálà ẹ̀ náà. Ó wà lórí ẹ̀ o. Tó bá fẹ́ obìnrin òjòwú jù láyé, ìyá làmì nílò ẹgbẹ́ jálága wọn. Obìnrin tí ó gbẹ́kọ̀ọ́ wá láti lè bàbá ẹ̀ torí ẹ̀ ti sán tí ò dúró gbẹ́kọ̀ọ́, ìyá làmì dì ní olólórí wọn. Ó ti sún mi tẹ̀ mọ́ nǹkan tí mo lè ṣe mọ́ lórí ọ̀rọ̀ ẹ̀. So fún díẹ̀ yìí, mo bẹ̀ ẹ́ torí Ọlọ́run jẹ́ kó jírí mi tó bá jí o. Okùn igun kan mọ́ níbi tó ti fà wá ọmọ ẹ̀yìn rẹ̀ kankan lẹ̀. Ẹnìkan ṣo ni mo mọ̀ tó jẹ́ ẹ̀gbọ́n ẹ̀ tó jọ ọmọ ilé ṣàbí báyìí ẹnìkan ṣo ni ẹ̀yìn ẹ̀ ti ń wá wo gbà ló bá bẹ̀bẹ̀ ẹni yẹn gan ò lẹ́nu wájú ẹ̀ mọ́ ó ti já wèrè mẹ́ni yẹn gan lọ́wọ́. Ó tàn tọ́ba ti fẹ́ tọ́ba ti lára fi sùn kò sí tó kú náà ọwọ́ kẹrù rẹ̀ jáde ni bá kẹrù rẹ̀ jáde ọkọ̀ ló lè balẹ̀. Wà máa lọ màá ní wàá fìkì ẹ. So ilé ìtàwé ẹ̀kọ́ mọ́ gbàgbé. Kò sí wàhálà. ẹ lọ sí lórí burúkú sáwọn. ẹ máa sọ̀rọ̀ tẹ́ ẹ sọ ọ lọ ṣé ẹ pé mo gbọ́ gbogbo tẹ́ máa ń yí ọ̀rọ̀ tẹ́ máa ń sọ ṣé mo rò pé gbígbọ́ ọ̀rọ̀ tí ẹ̀yin méjèèjì máa ń wí. sọ́ọ́ ṣé mo máa sọ pé kó fẹ́ lù jáde ni gbogbo ṣe máa ń wò mí ó ń sojú fitifiti bí ojú ológbò ó máa sọ pé kó kẹ́rù mi jáde kọ́kọ́ mi kẹ́rù mi jáde àwọn òtún àìgbé ọ̀pẹ́ mi ní sùlọ́kàdé orí rẹ̀ kò máa ń gbé bẹ́ẹ̀ ni máa ń sọ fún ọ orí rẹ̀ kò máa ń gbé yóò ṣe rùgbọ́n bí rùgbọ́n ọ̀yẹ́yẹ́ bẹ́ẹ̀ ni mo máa ń sọ fún ọ ìyàwó lé wọn yóò ṣiṣẹ́ tó fi máa ń ìyàwó sílé náà rẹ̀ ní ọ̀nà à ń sọ fún ọ wípé kèmá ilé bẹ́ẹ̀ ṣé torí kèmá ilé jáde kèmá ilé ìjọba ayé àyà rẹ̀ pàtí pàtí orí burúkú kí n máa ń lọ kí n ká àkàrà ìyà sọ́rùn ó rí oṣojú bí ojú bèbí imú rẹ̀ dàbí ìtòkẹ́rẹ́ gbùrùgbùrù rẹ̀ dàbí ìtòyẹ́yẹ́ orí kọ́kọ́ ni kọ̀mẹ́ sílẹ̀ wọ́n jẹ́ kí n sọ pé wọ́n dáadáa dẹ́ together there's no one put us under orí rẹ̀ kò máa gbé orí rẹ̀ kò máa gbé rárá ó lè tilẹ̀. ìbí àdàrẹ elétí kékeré ó ṣe. wọ́n àti gbèsè. èmi ẹ̀kọ́ pa wọ́n mi títẹ̀ fún bá ń padà wà ní ìfàrọ̀ kó ya kí ṣe ti fi kí ńlá o ọkọ ẹni bẹ̀rù darí o olóòtú yọ kótókótó rẹ̀ mímọ́. bẹ́ẹ̀ máa ń fẹ́ owó rẹ̀ kọ́ ló ṣe bí èmi wọ èmi ọmọ mi tó fojú tó fi lọ́wọ́ ilé ẹ̀kọ́ padà ta wo mi yé sọ fún ọ. bí ọ̀nà ọkọ̀ lọ ìgbà tí ò lọ kí ló ṣe o bí ọ̀nà ọkọ̀ lọ ìgbà tí ò lọ kí ló ṣe obìnrin tí ò kọkọ̀ rẹ̀ dámọ̀ràn bí ọ̀nà ọkọ̀ lọ ìgbà tí ò lọ kí ló ṣe aláṣejù ó bóde ọkọ rẹ̀ yọ fẹ́nu mi. ojú owó yé tó lónìí o alára jíjú yé tó lónìí o pẹ́ẹ́pẹ́ kì í ọmú súnra mẹ́mọ́ sọ́nù o ọmọ mú káyà rẹ̀ olójú lòdì ó lè fi àwọn ilé kò lè fún olóògùnkù ni ó ní àwọn ilé kò lè fún ọyàwó. èmi náà yà gbèrè wọ́n á dára dáa. yàrá mi ni. wọ́n bá ń sọ̀rọ̀ máa tún gbà mí sí i máa tún gbà mí sí i kó wọn tó bá sọ̀rọ̀ máa ń gbà ọ́ máa ń gbà ń bọ̀ kó dèrèdè kó bá dèrèdè lọ ó rí orí gànàgànà bí igi ọrùn orí gànàgànà olóòórùn alára jẹjú. orí ẹ̀ ti dà o orí ẹ̀ ti dà o alábùkù ni ọ́ alábùkù ni ọ́ ẹlẹ́ tó ṣe yìí bàbá ìbọ̀wọ̀ tẹ́lá àti ọtí ọkọ̀ ti rẹ̀ ní wàá ṣẹ̀wọ̀n wàá
bẹ́ẹ̀dì. a ti bẹ́ẹ̀ lọ mẹ́rin rẹ̀ ìwọ burúkú ìwọ gánagànà ó rí gidigidigbi ó dàbí bọ́ọ̀lù ó wú bí búrẹ́dì ò bọ́ sómi aṣẹ́wó